ẹ̀rí tí ọmọ ò bá jókòó dáadáa sínú ìyá ẹ̀ nínú oyún, tí ọmọ ò jókòó dáadáa nínú oyún, problem tó lágbára ni. Ẹ gbìyànjú kẹ́ wá ewé ọyọ́yọ́ tí wọ́n fi ń ṣe ọbẹ̀ àti ewé ẹkù tí wọ́n fi ń ṣe ọbẹ̀. Òun náà máa ń fà báyìí, ó ní flower purple. Ewé ọyọ́yọ́, ewé ẹkù tí wọ́n fi ń ṣe ọbẹ̀ tó máa ń yọ̀ báyìí náà, àti ewé abíwẹ́rẹ́. Ẹ gbo mẹ́tẹ̀ẹ̀ta papọ̀, ẹ gbé fún aboyún náà mu. Tọ́mọ ò jókòó dáadáa nínú ẹ̀, tọ́mọ ò bá jókòó dáadáa nínú aboyún tí ó wà ní position tó wà òkè, ẹ wá ewé ọyọ́yọ́ tá fi ń ṣe ọbẹ̀, ewédú original. Ẹ wá ewé ẹkù, ẹkù yẹn náà ó máa ń fà, wọ́n máa fi ń ṣe ọbẹ̀ ni, ó ní flower purple báyìí, ó di méjì. Ẹ wá ewé abíwẹ́rẹ́, ẹ gbo mẹ́tẹ̀ẹ̀ta papọ̀, ẹ gbé fún aláboyún náà mu. Pẹ̀lú ògo Ọlọ́run bí sínú láì, ọmọ yẹn á jókòó dáadáa níkùn ẹ̀, kò jù bẹ́ẹ̀ yẹn lọ. So síwájú kẹ́ tó ṣiṣẹ́ yìí àbí tẹ́ bá ṣiṣẹ́ yìí tán, ẹ ṣe sàárà sákàǹtì àwọn ọmọ aláìní. Account number ní fún àwọn ọmọ aláìní 0123214254. Account number fún àwọn ọmọ aláìní 0123214254. Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Ládàtà bàárí ń bẹ̀ kọ́lọ̀ mú lọ bá Fọdílátù Sheikh Al-Imam Al-Busari Busoiri ọ̀nà Ogun Àdìó, àdúrà gbogbo wa gbà. Ká dẹ̀ má gbàgbé láti máa make order fún all in one wa. Protection ni, prevention ni, ó dẹ̀ tún wà fún treatment lórí gbogbo àrùn, all in one ni. Ẹ gbìyànjú kẹ́ make order fún. Ẹ lè fẹ́ WhatsApp wa àbẹ́ ní béèrè kan sí méjì. WhatsApp number wa lélẹ́yìí +2761295638 Nigeria number wa +2348034221159. So a wà lórí Instagram, a lórí YouTube, a lórí WhatsApp, a wà káàkiri, a wà lórí Facebook náà. Ẹ dẹ̀ try kẹ́ join wa lórí ẹ̀kọ́ nípa ògùn ìwòsàn page lórí Facebook. Àdúrà wa gbà insha Allahu Rahman. A ní dààmú kó ju bẹ́ẹ̀ yẹn lọ. Gbogbo aláboyún tó ẹ pé wọ́n lọ́mọ ò dúró dáadáa níkùn ẹ̀, ọmọ yẹn ò jókòó dáadáa, ẹ gbìyànjú kẹ́ lọ ṣiṣẹ́ ìfún pẹ̀lú ògo Ọlọ́run. Àdúrà wa gbà insha Allahu Rahman. International number wa láti fi sílẹ̀ yẹn, a dẹ̀ fi Nigeria number wa sílẹ̀. Fún ẹnikẹ́ni tó bá ní ìpèníjà lórí àlùjọ̀nnú ń dààmú èèyàn ni, ẹ̀mí òkùnkùn ń dààmú èèyàn ni, lórí àìsàn káìsàn ni, ẹni wàhálà tó jẹ́ spiritual problem, ẹ contact wa. Gbogbo bíkíbi tó bá wò tẹ́ bá wà, a máa attend sí yẹn. Contact Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Department of Rukia or Rukia Department. Wassalamu ala liqai.